lórúkọ Jésù àdúrà yẹn ó gbà. Ohun kan ṣoṣo la gbàdúrà sí. We're going to pray about something. Gbogbo tí èèyàn ń là kọjá láyé ló ní májẹ̀mú nú. All what we are going through have a given covenant. Ọ̀tá kì í ṣiṣẹ́ bí ọba sí májẹ̀mú. Enemies cannot pray without a given covenant. Wo Behold, àdúrà lágbára ju ẹni tí ń lagi lọ. prayer is more powerful than those that are into lumbering. Tí ọba ti gbàdúrà sọ̀rọ̀ rẹ̀, If you don't pray about your case, èèyàn lè lọ bí àdúrà kó sáwàdà tí yé lọ. somebody will go to prayer again and be cracking jokes there. Èèyàn sì lè lọ bí àdúrà kó sùn tí yé And lọ. we go there, will be sleeping. Èèyàn lè lọ bí àdúrà kó máa ṣe tọ́rí sí nǹkan máa rìn And káàkiri. he will be turning Kó around. máa wò pé bó o lè lè ṣe rí. An adventurous man. Bó o lè lè ṣe rí. Èèyàn sì lè lọ bí àdúrà kó ka iye pásítọ̀ tí yé lọ. Somebody will go to where to pray and be counting the pastors that are there, one after the other. Ohun tí kálukú bá wá wá Our mission ní máa wà important. should be important to us. Ẹ̀rí bàbá ẹlẹ́sìn kìíní díjọ́ òní The other day, jíǹsì lẹ wọ̀ the other day you wore a chain. àbí Yes. bẹ́ẹ̀ ṣe dé ẹni ẹ̀ màmá He said ẹni I deliberately. came from America Where's America? ẹni mọ màmá wàá gbàdúrà ni Just to pray. ẹ wá ní you need ọmọ pé ọmọ pé tí mo bá wálé nìyẹn That what brought me pé here is a child. déèdì 72 hours èwo nìyẹn náà December ṣùgbọ́n But- nígbà tí mo rí wọn sọ̀rọ̀ lánàá wọ́n ní Why dáàdì is mo it ti last dé time? Is it daddy and back? wọ́n ní mo ti bí ìbejì He said, I've given everything. ní December In the month of December, ibi tí wọ́n dúró sí ni he was here. wọ́n ní ọmọ wọ́n ní torí ọmọ ni mo fi wá láti I am Amẹ́ríkà here because of the fruit of the womb from wọ́n ní America. ìyàwó mi ni wọ́n ní ọmọ ló gbé mi wá It is, wọ́n I náà want ní a ìdí ọmọ child. He said mo he's wá going ní to have a child. gbàdúrà I told him to pray. wọ́n wá gbàdúrà He prayed. wọ́n gbàdúrà He prayed. nígbà tán fẹ́ lọ wọ́n ní Very àyè mi ní kí n fi nǹkan kan ṣe ìdíje ọmọ tí mò ń wá yìí o I didn't wọ́n know lọ to see his prayer. nígbà tán tó wọ́n pè mí pé When he ìyàwó mi came máa to lóyún me, my wife is pregnant. tó gbà tí wọ́n dé lánàá wọ́n ní dájú He mo came ti yesterday. bí yín o mo ti bí ìbejì o I'll give her the twins. Kai, wò mí sà Abba Father. ohun tí kálukú bá dénú àdúrà ló ṣe pàtàkì Your mission when it comes to prayer is mo important. gbàdúrà I pray ogun tó gbòòn lẹ́nu that rẹ̀ God will silence you. ọlọ́run máa yanjú ogun rẹ̀ Amen. máa sàlẹ̀ àkàyàrí màdáyàlé màkàbà so kẹ́sẹ̀ wo mi Look at me. ìdásẹ̀ wà nù àdúrà Distractions in prayer. wọ́n á máa sọ fún ọ They'll pé be telling you. kí ló dé What happened? kí ló lè tó bá wọn What- wọ́n á máa confuse èèyàn kó They wájú can ọlọ́run confuse you and take you out of God's alákọ̀ọ́kọ́ sanctuary. nìyẹn That's the first point to know. ẹlẹ́ẹ̀kejì The second point to ọ̀tá ń know. bẹ nínú àdúrà Enemies are ó rí prayer ẹni gathering. tó fẹ́ da àdúrà You nù somebody that ought to nullify yóò dẹ̀ prayer. máa wá ìjà rẹ And be stepping yóò on máa your tọ́ toes. They will be provoking ìwọ you. ni kó o ní fókọ̀sì You pé should àdúrà ló focus fẹ́ gbà that you want to pray. ó lè jẹ́ ẹni ọlọ́run fẹ́ lò fún ọ náà lè tún tó fẹ́ lò láti dàdúrà rẹ nù. Every man want to use the second one is for you. Ella. lọ́lọ́run ó lò fún God Hánà wanted to use him for Anna. Éèlì náà ní And èsì this tó fẹ́ lò fún devil wanted to use him Éèlì náà against lọ́lọ́ bá Anna. Hánà pé Ella wanted to meet Anna. ológógóró You drunkard wọ́n woman. bá ti bò gógóró If you yó were drunk, má máa wá bí mọ́ stop coming to this ìrọ̀yẹ̀ temple. kánò wí fún Tell pé me what Anna supposed to bàbá say. You don't say that. ọmọ àwọn ọmọ yín ti mú Your gbó children are smoking ẹ in bá wọn their head. sọ̀rọ̀ You don't scold them. ṣùgbọ́n ní She said, èmi èso I'm ológógóró not a drunkard. èmi lóbìnrin oníròbìnú I am jẹ́ a woman mo with sọ sorrow in my ẹ̀dùn mind. ọkàn mi I'm fún expressing my Ọlọ́run supplication to nígbà God. tí Éèlì gbọ́n tó sọ When Ella heard that, what ó she ní said? ọ̀dà He said, okay, àdúrà rẹ gbà your prayer is answered. Ọlọ́run kọ́ dáhùn àdúrà rẹ May the Lord answer èdè prayer. méjì péré náà He uttered two Olúwa fàṣẹ sí fún. statements and God back you up with authority. Ojú ẹsẹ̀. Immediately, Hánà bìlífù ní Anna ọ̀rọ̀ Éèlì believed in the word of kò Ella. bìlífù ní èbú rẹ̀ She didn't ṣùgbọ́n believe in his bìlífù ní ọ̀rọ̀ word, rẹ̀ abusive words. ó wá di ọ̀rọ̀ rẹ̀ mọ́ And she held on to the word. nígbà tó di ọdún kejì The following kò lè year, wá sílò she couldn't come tó to rọ́ṣẹ̀ bí Shiloh ọmọ ní ọgbọ́n ọmọ because she dání just delivered a baby. ní ọdún méjì lẹ́yìn ìgbà wọn 2 years tó after bí that, ọmọdé then she brought a baby. ọmọ ọdún kan A year old àtòsùn mẹ́ta and 3 months. ló bá gbé e lẹ̀ She dropped mo the ti fi baby. dámọ̀jẹ̀mú fọlọ́ I've used it sẹ́ẹ̀mọ̀ to pé make kẹsẹ̀ rìn ni You know, the baby will sẹ́ẹ̀mọ̀ be pé nígbà tí crawling. lọ sílò wọn kí pé When yọ̀ọ́dà she ọ̀dà bọ̀ said bye-bye, nígbà òdele wọn bá bẹ̀rẹ̀ pé ọmọ dà What about your lọ́ba ni mo ti gbé sí she said, I'm dropping. bàbá jẹ́ wọ ẹni tó wọ́n mọ̀ fún 25 years Someone else lived with lọ́ba ló ti gbé jọ́ọ̀dì kí ló wì What will you tell that person? wọ́n sọ fún pé Say, kíní ti sẹ́sí ọlọ́pọlọ ẹ̀jẹ̀ tó yẹ kán fi ṣe kóòtù tí wọ́n fi ṣe kóòtù your ó ti sẹ́sí ọpọlọ wọn tó ọpọlọ wọn ti run down His brain is ṣùgbọ́n tí Hánà ṣe malfunctioning. But what Hannah oyè did, she lẹ́yìn understood. ìgbà yẹn After that, ó tún bí kan she gave birth to another one. lẹ́yìn ìgbà yẹn After that one, ó tún bí kan she gave birth to another one. lẹ́yìn ìgbà yẹn After that one, ó tún bí she kan had another child. lẹ́yìn ìgbà yẹn After that one, ó tún bí she mi gave birth to another one. ní a bá wò pé They were like, wow.
bàtọ́ mi pé márùn-ún When she gave it àwọn children, èèyàn ti mọ̀ pé ògo ń bẹ people bí realized ṣe wá that ń she bí was ọmọ glorious. lọ́mọ ìyàwó ń lọ tiẹ̀ As she was making babies, the children of her gbogbo bí stepmother wọ́n ti were kẹ́gàn rẹ̀ experiencing downfall. Wherever you be mocked, sàmì kò lè bí àrá thunderous amen. ẹnu rẹ̀ máa tọrọ láti òní. Amen. Amen. ẹ pariwo sà Now shout aloud. kìí ṣe májẹ̀mú lé nìkan It is not also covenant alone. májẹ̀mú ọ̀rẹ́ wà There is ẹ covenant máa gbé bí of tí mo bá friends. dàdúrà sí lóru nìyẹn I stop over pé there. lábẹ́ májẹ̀mú tí mo wá sí Under the covenant where I am, àánú yọ mí mercy rescue me. ẹ̀yin kan ti jà Some of you fought láti jára yín gbà to deliver yourself, ẹ ríra yín jágbà but you're not able to ẹ̀yin deliver kan ti gba yourself. àwẹ̀ Some of you ẹ rò pé fasted. àwẹ̀ lọ́ máa You ràn thought if you fast, you àwẹ̀ deliver yourself, but it didn't work for tó de you ẹ̀yin because of the covenant. orí ẹni ó fi májẹ̀mú dèjì náà gbà àwẹ̀ The body that is covenant, the body is also fasting. Kai, o tó burú jù nìyẹn that's the worst part. wò mí sà Yes, sir. màmá kan pa ọmọ ó bí ọmọ mẹ́rin a woman gave birth to ó sì children. pa gbogbo àkọ́bí àwọn ọmọ She mẹ́rin killed every firstborn of her children. àkọ́bí The first one of her children, she killed nínú them àwọn all. ọmọ mẹ́rẹ̀ẹ̀rin àkọ́bí ọ̀kan bí ọmọ sẹ́nẹ́tọ̀ ni One ọmọ yẹn happens lọ to be sí a senator masters child. ní London wọ́n She sì pè traveled lóru on. ọ̀dẹ̀ kú Destiny was called and she died overnight. wọ́n wá gbé kéèsì ìyá yẹn wá dọ̀ mi And they brought the case of that woman to bí mo me. ti fẹ́ gbàdúrà As I was to start praying, olúwa ní God said, màmá wọn lágbára jù wọn lọ her mother ó passed bá past years òkùnkùn múlẹ̀ that she took ṣùgbọ́n over with gbogbo ní darkness. májẹ̀mú But she have covenant with him. olúwa májẹ̀mú wo lọ́bọ̀ Oh, ní which covenant did he make with him? olúwa wípé kí n God said, béèrè pé I should ask a kí question. ni tí màmá wọn ń fowó tí ń gbà lọ́wọ́ wọn ṣe lọ́dọọdún Is there anything she using the money she do collect mo bá from bí them o to pé do kí ni màmá annually? yín fowó tí ń Then gbà I lọ́wọ́ yín asked her ṣe the question. Tell me what she ó do with là the mọ̀ money. fún wọn o She said, we don't know. ọláyé ń ṣe wọn o It's every insane. year ni wọ́n ra bọ́ọ̀sì fún chọ́ọ̀chì o Every year she do buy Ó a sì boss ṣe for each àjẹ́. church. And she's a witch. ó sì fi bọ́ọ̀sì tu ọlọ́run And lójú she's using her pé boss to please àfi God. tá a bọ́ àwọn ọmọ tí wọ́n ń ṣépè fún mi That these children are cursing pé me. kọ́ ló pa ọ̀tá That wọn God should kill- àfi bí wọ́n bá ra bọ́ọ̀sì fún ọlọ́dún ló Unless they have a boss to buy. ẹ wo ọgbẹ́ burúkú Look at that bí wicked wisdom she's ìwà using. arógun dádì ọkùnrin jẹ́ òní Just like the eyes of tí wọ́n ló ń di owó ìdá mẹ́wàá ọ̀gá ọ̀sà the chief tó di usher. owó dánìkan kó $2,000 Somebody dropped tó kó $2,000. sínú àgbàbọ̀ Inside the box. ẹ̀yin náà jókòó níbi àkáǹtì lónìí torí bàbá yín náà alàgbà ní Your father is Anglican another. bíi tẹ́lẹ̀ ní àbárò owó mọ́ And ní àbá the money was nowhere to be found. pé ẹni ẹ̀ bá ní no They said no. more than $2,000 I sínú dropped rẹ̀ $2,000 inside the nígbà tí mo basket. dé láti Amẹ́ríkà When I came from America. ní àbá ní wo mo And I said- nàbà pé ọ̀sà pé á ṣe pé That we have to curse people here. meanwhile ọ̀sà yẹn ló dáa jù The usher was the person who was lójúmọ́ active. ní máa ra kóòkì She tuntun fún used to dádì buy coke for ara daddy. mọ́ọ̀tì tútù àti And mílìkì malt with milk. dádì máa wá mú Daddy will now take it. dádì máa wá sọ pé ẹ̀yin ọ̀sà ẹ̀ wúlò Use usher, you are ẹ useless. kọ́kọ́ lára sista Folúkẹ́ You have to go to salon and learn. ẹ lọ kẹ́kọ̀ọ́ lára Go ẹ̀ and learn. ọmọ yẹn tọ́jú She's very good. Pastor wa ní màá gégùn. The pastor will curse you. ó ní ẹ ṣe pé ní ẹ má ṣe pé What? You can ó ní ṣe bá curse. rọwọ́ tí mo máa jí mo ti máa ra mọ́ọ̀tì àti mílìkì fún yín Out of the money I've been stealing, Èpè is ọjọ́ mú buy àárẹ̀. milk and coke for you. mi ò ní ẹ má ṣe pé o Because you affect ẹ you and wú you affect ọgbẹ́ me. burúkú Look at that wicked wisdom. àti Sunday ní So máa every jí owó ní Sunday, máa she ra used to mọ́ọ̀tì steal àti money mílìkì and fún buy more for pásítọ̀ daddy pásítọ̀ ti mọ̀ pé àwọn owó tí ń Pastor sílẹ̀ máa didn't gbé ọ̀kan fún know. Carry. Owó àbúsá lálejò. ó ní kí la ṣe Then what is necessary to mo do? ní tá a máa sọ àdúrà tá a máa gbà rè Where is the prayer? Olúwa Oh Lord, kọ ìrúbọ rẹ̀ reject as sacrifice. Kai. pé bó àwa ń tẹnu mọ́ We started saying- àwa ń ka àwọn tó kọ ìrúbọ wọn bó o ti kọ ìrúbọ The way you rejected Kéènì the sacrifice of kọ Cain, ìrúbọ rẹ̀ reject the sacrifice. bó o ṣe gba ìrúbọ Kéènì As you didn't accept the kọ sacrifice of ìrúbọ Cain, rẹ̀ reject the sacrifice. bó o ṣe kọ àwáwí Sọ́ọ̀lù As you rejected the Kọ excuse of àwáwí God, rẹ̀. reject the excuse. bó o ṣe kọ àròyé àti ẹ̀bẹ̀ Ámánì As you kọ know àròyé àtẹ̀bẹ̀ rẹ̀ nullify our own. ohun tá a fi mú nu. That was what we used to apprehend that. àdúrà máa ní kọ́kọ́rọ́ gẹ́gẹ́ There bí is pé a wọ́n key lọ when it comes to burú pray. Don't just pray. náwó rẹ sókè. Lift up your hands. arógundádé ní máa ń sẹ̀mí ni Arugudade is a criminal. àwọn tí máa wo nídìí bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ ni. Kai, Abba Father. ẹ̀kẹ́ Shout aloud. májẹ̀mú wo ló dè mí. Which governor is responsible for my àánú bondage? tú mi lẹ̀. Mercy lose me. kérébó ni ó tú ọ Untie lẹ̀. me. Mercy. Mercy. májẹ̀mú wo ló dè mí. Which governor is responsible for my àánú bondage? tú mi lẹ̀. Mercy. Májẹ̀mú olóde mi. Àánú tú mi lẹ̀. Tú mi lẹ̀. Àánú tú mi lẹ̀. Masadaya ni maru agabaya masadaya. Oya, oya, oya. Àánú túmẹ̀, 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 àán
Ẹgbẹ́ ọwọ́ lé orí. Put your hands on hand. Ẹ pé ìṣẹ̀dá yín jáde. Call out your air. Ìṣẹ̀dá mi. My hand. Jáde. Come out. Ní yàrá táyé fi ọ́ sí. From the evil room that will put you. Yàrá mẹ́jọ 8 rooms. ni ayé fi ìṣẹ̀dá sí. Satanic people used to put destiny there. Ẹni yàrá tẹ́ni kọ̀ọ̀kan fọ́ sí yàtọ̀ síra wọn. Those rooms they fast. Mẹ́jọ. They are 8 in Mẹ́jọ. number. 8 rooms. Mẹ́jọ. 8 rooms. Àfi bọ́ bá jáde. That person must come out. Bí ó bá jáde. Without the destiny coming out. Yàrá àkọ́kọ́ ni yàrá oorun. Àwọn kan wà. There are some people. Ìṣẹ̀dá àwọn sùn tí wọ́n fi ń wọ́n jẹ. They are cheating them because they are fast asleep. Wọ́n á sùn lọ They fọ̀fọ̀. will sleep off. Àwọn ọmọ orí kẹta sports king chapter 3:20. Sẹ́yìn mọ̀ pé ọmọbìnrin yẹn sùn. That only slept off. Wọ́n á pààrọ̀ rẹ̀ mẹ́lòmíì They will change some lọ́wọ́. people goodness. Wọ́n ń gbé ipò rẹ̀ fẹ́ They are lòmíì. giving a poor Ìṣẹ̀dá rẹ̀ ò sì gbẹ̀san. And our head Ó is sì not sùn happy. torí wọ́n fi ìṣẹ̀dá rẹ̀ sí yàrá oorun. Because they put the Ẹgbàá room lẹ́ẹ̀kan kí n ṣàlàyé mẹ́jẹ̀ẹ̀jọ. And I say it. Ẹ̀kẹ́ Shout. ìwọ ìṣẹ̀dá mi. My God. Kí ló ń ṣe ní yàrá What táyé are fi you ọ́ doing sí? in the room where they won't put Wáyà you? jáde Come bẹ́ẹ̀. on. Ọ̀yà jáde. 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 Jáde nínú yàrá táyé fi ọ́ sí. Ọ̀yà jáde. Ọ̀yà jáde. Ọ̀yà jáde. Ọ̀yà jáde. Ọ̀yà jáde. Ọ̀yà jáde. 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 Lórúkọ Jésù. Lórúkọ Jésù. Lórúkọ Jésù. Jáde. Olúwa wá. Ẹnìkan ó sàmì. Somebody to say amen. Yàrá wo ni wọ́n tọ́jú rẹ sí? Which room they put you? Mo bá ìṣẹ̀dá rẹ I sọ̀rọ̀. speak to your head. Bí àmì bá lé lẹ́nu Your rẹ, amen is thunderous. ìṣẹ̀dá rẹ jáde níbẹ̀. Amen. Èdúkè yá dàrí màkàbàrú In àdá. the name of Jesus. Ibi wọ́n tọ́jú rẹ pamọ́ sí. Wherever they put you, Mo rán àṣẹ. I send forth authority. Ìṣẹ̀dá rẹ jáde. 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 Ibi wọ́n tọ́jú ẹ̀ sí. Wherever they put you, Láti ń pọ́n ọ where lójú. they are afflicting you, Báyìí lolúwa just sọ. says the Lord. Jáde níbẹ̀. 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 Jáde. Jáde níbẹ̀. 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 Jáde
jáde jáde jáde jáde jáde jáde jáde jáde jáde jáde ọ̀yá jáde 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 ọ̀yá jáde jáde ọ̀yá lórúkọ Jésù jáde ọ̀yá máa jáde lórúkọ Jésù máa jáde ọ̀yá 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 jáde 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 ọ̀yá máa jáde ọ̀yá máa jáde 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 ọ̀yá jáde lórúkọ Jésù lórúkọ Jésù lórúkọ Jésù lórúkọ Jésù jáde 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 ọ̀yá jáde ọ̀yá jáde 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 láàárọ̀ máa jáde máa jáde. Ayé rẹ̀ jáde nínú ogun. Ìṣẹ̀dá rẹ̀ jáde nígbè. Ìṣẹ̀dá rẹ̀ jáde lóko ẹrú. Ìṣẹ̀dá rẹ̀ jáde nínú ẹ̀wọ̀n. Ìṣẹ̀dá rẹ̀ jáde nínú gbèsè. Ìṣẹ̀dá rẹ̀ jáde nínú àrùn. Ìṣẹ̀dá rẹ̀ jáde nínú ìnira. Ìṣẹ̀dá rẹ̀ jáde nínú ìjákulẹ̀. Ògo forúkọ Olúwa.